Ohun tèmi bẹ́bẹ́ ń ṣẹlẹ̀ lọ́sùn lọ́wọ́lọ́wọ́ o. Bẹ́bẹ́ ń ṣẹlẹ̀ ní Ọ̀ṣun lọ́wọ́lọ́wọ́ láàrin ẹgbẹ́ òṣèlú PDP àti APC báyìí. Àti ìmọ̀ nǹkan tó máa ṣẹlẹ̀ lọ́la ọjọ́ Tuesday o. Torí pé kí ni àwọn ẹgbẹ́ APC ọmọ ẹgbẹ́ APC báyìí wọ́n ti gbáradì báwọn fẹ́ wọ ilé ìjọba ìbílẹ̀ ti ṣe local government secretariat àwọn fẹ́ wọ ní gbogbo ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́la. Bẹ́ẹ̀ làwọn ọmọ ẹgbẹ́ PDP náà dúró pé kí ló fẹ́ ṣẹlẹ̀ tó bẹ́ẹ̀ agbára yín ò gbé. Kí ni nǹkan tó ṣẹlẹ̀ gan tó fa eléyìí ni pé ilé ẹgbẹ́ òṣèlú APC wọ́n gbé ẹgbẹ́ PDP lọ sí ilé ẹjọ́ nípa bí wọ́n ṣe dá wọn ní ẹ̀bi níjó ní tí wọ́n dá wọn lẹ̀. Ẹ má gbàgbé pé ó kù díẹ̀ tí gómìnà Démọ́lá Adékẹ́yọ gba ìjọba lọ́wọ́ Oyètọ́lá gómìnà àná ni wọ́n dìbò alága àti ìgbìmọ̀ ìjọba ìbílẹ̀ kí wọ́n ní ká lọ mọ́ ṣàkóso níjọba ìbílẹ̀. Ṣùgbọ́n nígbà tí wọ́n dìbò tán bí gómìnà Démọ́lá ló ti gbàkóso ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ilé ẹjọ́ Federal Court ní ìlú Òṣogbo ó dájọ́ pé kí gbogbo àwọn alága ìjọba ìbílẹ̀ àti kánsílọ̀ àti gbogbo wọn kí wọ́n ṣe kíni o kí wọ́n lọ rọ́kúnlé kí wọ́n lẹ́tọ̀ọ́ láti wà ní ilé ìjọba ìbílẹ̀. Lẹ́yìn ẹ̀ ni gómìnà Démọ́lá Adékẹ́yọ ó yan caretaker pé kán máa ṣèjọba lọ. Lẹ́yìn tí federal government ìjọba àpapọ̀ tí wọ́n ní pé owó ìjọba ìbílẹ̀ kọ̀ọ̀kan àwọn ò ní máa san sí àpò state government mọ́, àpò ìjọba ìbílẹ̀ ni àwọn máa sanwó sí direct, pé ìpínlẹ̀ kípínlẹ̀ tí ó bá ti lọ ṣe ìdìbò ìjọba ìbílẹ̀ yẹn ní local government election tí ó bá ti lè ṣe àwọn ò ní sanwó wọlé sí àpò ìjọba ìpínlẹ̀ bẹ́ẹ̀. Lẹ́yìn èyí ni ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun lábẹ́ ìṣàkóso gómìnà Démọ́lá Adékẹ́yọ gbèrò pé káwọn lọ dìbò. Èyí ló fà bí àwọn ẹgbẹ́ APC bí wọ́n ṣe lọ sí ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn ìyẹn appeal court. Lónìí tá à ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ wáyé nísìn lónìí ọjọ́ Monday ọjọ́ Ajé ní ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn tí wọ́n dá ìjọba ẹgbẹ́ APC láre pé wọ́n lẹ́tọ̀ọ́ láti padà sí ilé ìjọba ìbílẹ̀ ní gbogbo ìpínlẹ̀ Ọ̀ṣun ní ọ̀la ọjọ́ Tuesday kan lọ bẹ̀rẹ̀ iṣẹ́ with immediate effect. Ṣùgbọ́n lórí ọ̀rọ̀ yìí tí àwọn ẹgbẹ́ APC ń gbé jákèjádò tí inú wọn ń dùn tí wọ́n ń yọ̀ ṣẹ̀ṣẹ̀ ibẹ̀ làwọn ọmọ ẹgbẹ́ PDP ti fọ́n mú pé níbo kò sí ń tọ́jọ́ tí wọ́n bá bí yín dá kárí yín nílé ìjọba ìbílẹ̀ kárí yín local government lọ́la jẹ̀sán bẹ̀rẹ̀ yà. Kódà ibẹ̀ láti táwọn kan ti kọ́ pé wọ káńsù kò ṣòfò oríṣi àwọn ọ̀rọ̀ kọ̀bákùngbé tí wọ́n ń sọ ẹjẹ́ àjọ farabalẹ̀ ká máa wo ohun tí ó ṣẹlẹ̀ lọ́la lọ́jọ́ Tuesday. Ẹ gbọ́ nǹkan tí ọ̀kan lára àwọn ọmọ ẹgbẹ́ APC sọ lórí ọ̀rọ̀ yìí kẹ́ẹ̀dùn àmọ́ tí inú àwọn ọmọ ẹgbẹ́ APC inú wọn dùn lórí ọ̀rọ̀ yìí. Ẹ farabalẹ̀ ẹ wá nǹkan fìdílé ohun tó sọ rèé. Inú mi tún dùn láti bá yín sọ̀rọ̀ lónìí. Mo kàn fẹ́ ní kí n sọ̀rọ̀ ṣókí lórí ọ̀rọ̀ judgement tí Court of Appeal deliver lẹ́ni. Gbogbo ẹ̀yin wa lẹ́tí ń pè mí lẹ́tí ń béèrè opinion tí mo kàn ní jẹ́ nǹkan sáré ṣe fídíò kan kí n jù sí ẹ̀mọ̀ kan tó ń ṣẹlẹ̀. So mo rí statement tí ọ̀rẹ́ mi tó issue chairman OCEC àbí agbẹjọ́rò PDP because kò sí yàtọ̀ nínú àwọn méjèèjì nípa judgement tó deliver ní Court of Appeal. Nǹkan tó dẹ̀ kọ síbẹ̀ tẹ́ bá rí wọ́n fẹ́ fi confuse ẹ̀yin èèyàn wa ni because mo gbọ́ pé àwọn ẹgbẹ́ alátakò wọ́n ṣe campaign ní Ìlàwọlé ní Lẹ́jìgbò gbàtọ́dẹ̀ ṣe Ìlàwọlé ní gbàtọ́ ṣe campaign wọ́n sọ pé wọ́n da ẹjọ́ APC nù wọ́n da ẹjọ́ wa nù tí mo fẹ̀kẹ́ ní kí n ṣàlàyé ẹ̀ ṣókí fún yín ni kí ló ṣẹlẹ̀ nínú ọ̀rọ̀ yẹn. Àwọn PDP lọ sí Federal High Court wọ́n ní pé election tí gọ́vnà Oyètọ́lá ṣe pé election tí ò wà valid ni pé kí òfin kó yọ wọ́n pé wọn ò tẹ̀lé òfin. Gbàtọ́dẹ̀ gba judgement ní Federal High Court wọ́n jẹ lọ ń bẹ̀ Federal High Court gbàtọ́dẹ̀ jẹ lọ ń Federal High Court tí Federal High Court deliver judgement ní favour wọn gọ́vnà dẹ̀ sọ pé òun yọ àwọn alága tó wọlé under APC. Gbàtọ́dẹ̀ yọ wọn ò bá wọn jà wọ́n lọ sí appeal gbàtọ́dẹ̀ lọ sí appeal lẹ́nìí appeal da judgement tí Federal High Court deliver yẹn appeal sọ pé judgement yẹn kò lẹ́tọ̀ọ́ wọ́n dẹ̀ dànù. So bí Court of Appeal ṣe da judgement Federal High Court nìyẹn nǹkan tó mean ni pé àwọn alága wa ta dìbò yàn wọ́n sì wà lórí àlééfà wọ́n sì wà lórí àga wọn. So bófin ṣe wà lẹ́nìí báyìí tó bá níta ni alága Èjìgbò South owó tègbè ni tó bá níta ni alága Èjìgbò West Africa ni tó bá níta ni alága Èjìgbò Central ọ̀gá wa ọ̀nà ìwà ayégbáyọ̀ ni. So as of today lẹ́nìí báyìí ní òfin Nàìjíríà nǹkan tó fi ń san lẹ́nìí pé ta ni alága council wa o àwọn ni alága council tó wà ń bẹ̀ nígbà tí gọ́vnà Oyètọ́lá wà ń bẹ̀ tó wọlé election àwọn ni Court of Appeal lẹ́nìí ti sọ wípé àwọn ló wà ń bẹ̀ because Court of Appeal ti da judgement Federal High Court nù. So ẹ má jẹ́ kẹ́nìbọ̀dì tàn yín o oríṣiríṣi ni mo rí tó ń kọ tó fẹ́ mislead tó fẹ́ gbẹ́yìn inú kòtò
ẹ má dá wọn lóhùn. Eléyìí ti favour wa, tó bá fẹ́ wá appeal wọ́n lè appeal lọ Supreme Court, á dẹ̀ tún favour wa ni. So ẹ má jẹ́ kẹ́nìbọ̀dì jẹ́ yín tán mọ́ o, má jẹ́ kẹ́nìbọ̀dì parọ́ fún yín o. Nǹkan tó ṣẹlẹ̀ gangan nìyẹn o, àwa la borí lẹ́ni, Ọlọ́run á dẹ̀ jẹ́ ká tún máa borí. Kí ni judgment títí tó mean? Election tó fẹ́ ṣe, jamboree tó fẹ́ ṣe kò lè wáyé mọ́. Kò sí election mọ́ because òfin ti sọ pé àwọn alága tó wà ń bẹ̀ tẹ́nu wọn ti expire. So kí lẹ fẹ́ ṣe election fún? Má jẹ́ ká tán ra wa o, èmi ní alága tèmi o, ẹ̀yin náà ẹ sọ pé ẹ̀yin náà alága tèmi o, ẹ ṣé o, èmi ọmọ yín ni Farouk Ọlárẹ̀wájú Abbas, màá tún kàn sí yín. bí arákùnrin sọ tó jẹ́ ọmọ ẹgbẹ́ APC yìí, ẹ̀yin wa nílé kí ni èròǹgbà yín, kí ni nǹkan tẹ́ ẹ rò? ǹjẹ́ lẹ́rù pọ̀ rọrùn bẹ́ẹ̀ fún ẹgbẹ́ APC láti lọ máa ṣe àkóso ìjọba ìbílẹ̀ lábẹ́ gómìnà tí ó jẹ́ ti ẹgbẹ́ PDP nípínlẹ̀ Ọ̀ṣun bí? Ṣó lè rọrùn bẹ́ẹ̀? Ṣó lè rọgbọ? Ṣó lè ṣeé ṣe? Àti pé sí kílẹ̀ òkú yóò ṣẹlẹ̀ lọ́la gan, ǹjẹ́ lọ́rọ̀ yóò ní dìjà sí òní dogun dọdẹ? Àti pé sẹ́gbẹ́ APC tó bẹ́ẹ̀ bá sọ pé àwọn ọlọ́ wọlé ìjọba lọ́la níbi tí gómìnà PDP ti ń ṣe ìṣàkóso ìjọba lọ́wọ́ nípínlẹ̀. Ẹ̀yin yẹn wá ẹ̀jẹ̀ àjọ farabalẹ̀ tó bá di ọ̀la pẹ̀lú ògo lọ́ba Elédùà á tún máa fi bó bá ṣe ń lọ. Ẹ má gbàgbé tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ́ kọ́kọ́ wo ètò mi rèé, ẹ bá mi subscribe sórí channel Ojúlówó Ọmọ Yorùbá TV, kẹ́ bá share, kẹ́ bá like. Ẹ̀yin láàmú bá, àwa láàmú wá, àdúrà wọ́n gbà, àwọn ìní dòkú, ẹ̀yin ló ní dòkú. Ó dàbọ̀.